ok orúkọ yín lẹ́ẹ̀kan sà. Orúkọ mi ni Aṣíwájú Dr. Yunusa Kazeem Ayandoye tí mo jẹ́ olùdíje sí ipò gómìnà ní abẹ́ àsíá ẹgbẹ́ National Rescue Movement ẹgbẹ́ olóyin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ìbò gómìnà tó ń bọ̀ níwájú yìí. tá a bá ń sọ nípa òṣèlú ẹ̀yin náà ti darapọ̀ mọ́ òṣèlú tó mélòó báyìí. ní kúkúrú ó ti ń tó 20 ọdún àtọdún mẹ́ta tí mo ti gbé òṣèlú wọ̀ bí ẹ̀wù tó dẹ̀ jẹ́ pé ìgbà tí mò ń sọ yìí around 95-96 ni mo jáde tí mo dìbò kánsẹ́lọ̀ ní wọ́ọ̀dù mi tó jẹ́ ward 5 níjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀ Kìṣí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. lẹ́yìn ìgbà yẹn mo tẹ̀síwájú sínú ẹgbẹ́ Democratic People's Party sínú ẹgbẹ́ People's Democratic Party ẹgbẹ́ Ọlábùradà ní nǹkan bíi 2003 nígbà tí mò ń jìjàǹgbara láti díje fún ipò alága kanṣu léyìí tó yẹ pé wọ́n pàrọwà fún láti fọwọ́ ẹ̀ sílẹ̀ fún akẹgbẹ́ mi kan. lẹ́yìn wá àgbà yẹn ni mo dìbò gẹ́gẹ́ bí sẹ́nítọ̀ nínú ẹgbẹ́ Democratic People's Party DPP ìyẹn nínú ọdún 2006 lẹ́yìn ìgbà tí mo ti ṣe akọ̀wé ẹgbẹ́ náà fún ìgbà díẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́. lẹ́yìn ìgbà tí mo dìbò sílé ìgbìmọ̀ asòfin àgbà ti senate yẹn 2007 ni mo lórí ọ̀fẹ́ láti tún ṣe chief of staff ní ìjọba ìbílẹ̀ mi fún ọdún pétéré díẹ̀. ìyẹn olórí àwọn òṣìṣẹ́. olórí àwọn òṣìṣẹ́ fún ọdún pétéré. lẹ́yìn ìgbà yẹn mo ní ìpè láti wá ṣe organizing secretary ní ilẹ̀ Nàìjíríà fún ẹgbẹ́ Democratic People's Party. lẹ́yìn ìgbà yẹn mo ní orí ọ̀fẹ́ láti ṣe igbákejì alága ẹgbẹ́ Democratic People's Party ní gbogbo ilẹ̀ Nàìjíríà kó tó di pé mo ní ìpè ní ọdún 2013 láti wá díje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ léyìí tí mo díje ní ọdún 2015 tí Ọlọ́run ò kádàrá kí a wọlé. lẹ́ni tí mò ń sọ̀rọ̀ yìí èmi ni olùdíje fún ipò gómìnà nínú ẹgbẹ́ National Rescue Movement NRM tí mo ti ṣetán láti ṣe gbogbo ohun tí ó bá yẹ tí òfin dẹ̀ gbà láàyè láti jẹ́ kí n lè dìbò wọlé gẹ́gẹ́ bí gómìnà tí ó jẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́. apabọ́lẹ̀ tí wàá gan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọmọ olúwo gan ní bọ́lágbólé yín. ọmọ Kìṣí ni mo jẹ́ wọ́n dẹ̀ bí mi nínú ilé bàbá onílù. inú ilé bàbá onílù ni ilé bàbá mi ní Kìṣí tí ilé ìyá mi dẹ̀ jẹ́ ilé dóòrù ní Kìṣí náà tó dẹ̀ jẹ́ pé mi jìnnà sílẹ̀ rárá. olóṣèlú ìsàlẹ̀ ẹsẹ̀ kúkú ni mí, a grassroots politician tí mi fìgbà kan jìnnà sílẹ̀ tó lè jẹ́ pé òdú ni mí tí mi ò kí ń ṣe àìmọ̀ fún olóko ní gbogbo agbègbè tí mo ti wá yẹn. tá a bá ń sọ nípa òṣèlú nípínlẹ̀ Ọ̀yọ́ kí ni àwọn ohun tó jẹ́ kókó iṣẹ́ tí ẹgbẹ́ yín gbé dání gan tẹ́ ẹ fẹ́ ṣe. ní àkótán ní tí ẹgbẹ́ National Rescue Movement wà fún ní ìṣèjọba rere. gbogbo ohun tá a bá mọ̀ sí túmọ̀ sí ìṣèjọba rere ni àtòrí ẹ̀dá ẹgbẹ́ National Rescue Movement sílẹ̀. lẹ́tí mo sì ní dá yín lójú pé gbogbo bíkíbi tẹ́ ẹ bá rí ẹgbẹ́ National Rescue Movement tàbí olùdíje kan lábẹ́ ẹgbẹ́ náà tó ń díje nínú sáà tá à ń bá lọ yìí ká lọ mọ̀ pé ìṣèjọba rere ló jẹ́ nǹkan tí ó jẹ wá lógún. lábẹ́ ìṣèjọba rere yìí nípínlẹ̀ Ọ̀yọ́ àfojúsùn ti tèmi ó lọ bíi 3-4 bẹ́ẹ̀ lọ tó yẹ pé nínú ẹ̀ èmi àti dá iṣẹ́ kan sílẹ̀ tí a máa pè ní mega biofuel project. iṣẹ́ tí à ń polongo ẹ̀ yìí ó jẹ́ ìmọ̀ ìgbàlódé kan tó jẹ́ pé a fi máa pọn epo ní ìpínlẹ̀ Ọ̀yọ́. tí a bá bẹ̀rẹ̀ eléyìí ogunlọ́gọ̀ ẹgbẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún àwọn ọ̀dọ́ ló máa ríṣẹ́, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ máa ríṣẹ́, àwọn tí ò kọ́ṣẹ́mọṣẹ́ náà rí iṣẹ́ àbámiṣe kó gbowó ṣe níbẹ̀. léyìí tó jẹ́ pé àìsàn àìríṣẹ́ṣe yóò dínkù ní àárín àwọn ọ̀dọ́ wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́. yàtọ̀ síyẹn nínú àfojúsùn wa míì òun ni pé a máa rọgùn sí àwọn ọ̀dọ́ wa lápá. gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n ní ìmọ̀ nípa iṣẹ́ kan tàbí èkejì tí ò sí ìrànlọ́wọ́ tó jẹ́ pé yẹn gan ń dá ìbànújẹ́ sílẹ̀ nínú ọkàn wọn, gbogbo la máa ṣe àwárí wọn
tá a dẹ̀ rí pé a gbé wọn ní ọwọ́ sókè. Yàtọ̀ sí yẹn, àwọn arúgbó àbí àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ẹ rí i pé a ní ètò kan fún wọn tá a pè ní old age package. A ṣe àmójútó tó lórí ìsanwó àwọn tó ti ṣiṣẹ́ fẹ̀yìntì ní déédéé. A dẹ̀ rí i pé a ṣe àmójútó àwọn tí ò ṣiṣẹ́ fẹ̀yìntì náà tó jẹ́ pé wọ́n ṣe ara wọn fẹ̀yìntì ní báwo ni wọ́n ṣe fẹ́ gbígbé sí ayé ìrọ̀rùn tí wọ́n á fi ìdùnnú lo ayé wọn tán ní ìpínlẹ̀ Ọ̀yọ́, tí ìjọba lè máa ṣe ìrànlọ́wọ́ fún àwọn náà nínú ìyẹ̀wù wọn tí ó sì ní mú ìnira kankan lọ́wọ́. tá a bá wò dáadáa ní 100 ọjọ́ àkọ́kọ́ tẹ́ bá dé orí ipò gómìnà lọ́yọ̀ọ́, kí ni àwọn tẹ́ fẹ́ mú ṣe gẹ́gẹ́ bí iṣẹ́? Àkọ́kọ́ nú àwọn àfojúsùn mi lórí ìyẹn ni pé 100 ọjọ́ àkọ́kọ́ yẹn gbogbo wa náà lájọ máa fojú rí pé a máa ṣe àwátì àwọn kòtò lójú ọ̀nà ìwà lópinlẹ̀ Ọ̀yọ́. Gbogbo ibi tí a bá rí tí ọ̀dà ti kọjá tí wọ́n ti dá ọ̀dà nípínlẹ̀ Ọ̀yọ́ kò dẹ̀ ní sí kòtò kankan bẹ̀ mọ́, torí àwọn kòtò yìí ó ti ṣe àìmọye ẹ̀mí ní òfò ní àárín ìpínlẹ̀ yìí, tó dẹ̀ jẹ́ nǹkan tó ń bani nínú jẹ́ púpọ̀. Ó kọ́ máa jẹ́ ìṣòro kan tí a sáré yọ kúrò nínú àwọn ìṣòro wa láàrin 100 kan ọjọ́ yẹn. Lẹ́yìn ìyẹn, láàrin 100 kan ọjọ́ yẹn, mo fi ń dá lójú pé ìmúṣẹ́ṣe yóò wáyé lórí ìdásámúsámú ẹ̀kọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ tó ti di ètò tí ò rajaja mọ́ ní bá ti ń sọ̀rọ̀ yìí. Bákan náà, ètò ìlera pàápàá jùlọ fún àwọn aboyún máa di ọ̀fẹ́ pọ́nbélé, tó yẹ pé ohun tó kéré jùlọ kò ní jẹ́ ìdààmú fún àwọn obìnrin wa mọ́ nílé ìwòsàn. tó tá a bá wò dáadáa ní Ọ̀yọ́ lénìí, tó máa sọ wá pé ìpínlẹ̀ tí ó ń fún àwọn tí àwọn èèyàn ń rí oúnjẹ ń bẹ̀, pàápàá nípa iṣẹ́ àgbẹ̀, Ọ̀yọ́ kó ipa pàtàkì kan bẹ̀. Ǹjẹ́ ìjọba yín tiẹ̀ ní nǹkan kan tẹ́ fẹ́ ṣe fáwọn àgbẹ̀ láti lè fi jẹ́ kóríyá fún tíṣẹ́ yẹn tá túbọ̀ fi gbòòrò sí ní Nàìjíríà? Ẹ ṣe àmọ́ pé Òkè Ògùn ni mo ti wá, ṣe dẹ̀kẹ̀ mọ́ pé Òkè Ògùn yìí náà láti ń dáko tí ó ń jáde sí gbogbo àwọn ìlú tí ẹ dárúkọ wọ̀nyí. Ohun tó ṣojú mi tí mo dẹ̀ mọ̀ sí, èmi fúnra mi àgbẹ̀ ni mí tí mo wà náà tó ń dáko wọ̀nyí. Ohun tó yí mo mọ̀ sí ni ìnira tó ń kojú àwọn àgbẹ̀ níbẹ̀ yẹn. So ó máa wà nínú nǹkan tí mo á ṣe ní ẹlẹ́yànṣọ́kà tí mo bá ti ń dé ìjọba, láti rí pé àwọn àgbẹ̀ wọ́n ń fi ìdùnnú ṣe wàhálà tí wọ́n ń ṣe, tí ìmóríyá dẹ̀ máa wà fún wọn láti lè jẹ́ kí wọ́n ṣe àlékún ìgbìyànjú wọn lórí bí. Lákòótán, kí ni kí àwọn èèyàn máa retí ní March 2nd nípínlẹ̀ Ọ̀yọ́? Ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọjọ́ 2 oṣù kẹta ọdún yìí, pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run àti àtìlẹ́yìn ẹ̀, mo fẹ́ kí gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ máa retí oyin nínú ayé wọn, kán máa retí oyin nínú ìjọba tí ó bọ́ sí ipò, kán dẹ̀ máa retí èmi fúnra mi, Aṣíwájú Dr. Yunusa Kazeem Adédoyin gẹ́gẹ́ bí gómìnà tí ipò kàn nípínlẹ̀ Ọ̀yọ́. Tí a bá ti rí eléyìí, ká mọ̀ pé ó ti di oyin, ó ti di ayọ̀, ó dẹ̀ ti di ìdùnnú fún tolórí tẹlẹ́mù. NRM Rescue Ọ̀yọ́ State.